tẹ̀lé ìlànà afa Ibn Kathir kọ́lọ̀nkọ́bányàn wọ́n ní khutuwati shaitan wọ́n ní masalikuhu wa madakhiluhu àwọn ìlànà èyí tí a shaitan ètò làkàlẹ̀ Ọlọ́run ní ká jìnnà sí nínú àwọn àfọ ní tafsir wọ́n ní iṣẹ́ èṣù wọ́n ní ká jìnnà sí àfa wa Qatada wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá tó bá lè mú ni yapa àṣì Ọlọ́run wọ́n lára àwọn khutuwati shaitan ètò ẹ̀ka jìnnà sí wọ́n lè léyìí wà. nídàkejì ẹ̀wẹ̀ Ọlọ́run wa pa wá láṣẹ nínú suratu Ali Imran Quran 3 verse 134 ìgbà tí ń sọ nípa àwọn tí ó wọ àlùjánnà onídẹ̀ra ó ní wal kadhimina al-ghayb wal 'afina 'anin nas àtàwọn tó ṣe wípé wọ́n máa ń gbé ìbínú wọ́n máa ń gbé èémì àwọn tó ṣe pé wọ́n máa ń ṣe àmójúkúrò fáwọn èèyàn Ọlọ́run sọ pé irú àwọn báwọn làwọn tó ṣe pọ́n wọn Ọlọ́run bá òun pa àlùjánnà léṣe ilẹ̀ fún tí wọ́n wọ̀ bẹ̀ lọ́jọ́ gbọ́dọ̀ àlùkìyámà láàyè míì Ọlọ́run pa ànábì rẹ̀ láṣẹ pé khudhil afwa wa'mur bil 'urfi wa'rid 'anil jahilin Ọlọ́run lè jíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam àmójúkúrò ní kò ní sì máa pa àwọn èèyàn láṣẹ ká máa ṣe dáadáa wàá gúnrí kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan nínú hadith nínú 40 hadith gbogbo náà la nílé àárín ń bẹ Abu Hurairah gba hadithi kan wá òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam wọ́n ní arákùnrin kan ó wá bá Nàbí ó nílò òjíṣẹ́ Ọlọ́run bá àwòsíní sọ àsọ́ọ̀lẹ̀ fún mi pàmí láṣẹ nǹkan kan léyìí tó ṣe pé yóò ṣe mí láǹfààní wá àsìtá Nàbí sọ fún àsọ́ọ̀lẹ̀ òwúrọ̀ ká tó sọ fún ni pé la tagdab má ṣe máa bínú arákùnrin tó ní pẹ́tọ̀ tó ń ṣe wáàsí fún mi tó ń sàsọ́ọ̀lẹ̀ fún mi gbogbo gbàǹtà Nàbí sàǹsọ ni pé la tagdab má ṣe máa bínú má ṣe máa bínú Imam Bukhari ńlọgba hadithi wa nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì lọ́dọ̀ àfáwà Tirmidhi wọ́n ní arákùnrin yẹn sọ pé alimni shay'an kọ́ mi ní nǹkankan fi nǹkankan mà mí ṣùgbọ́n wala tukthir alayya àlàáká ìmí kìí hàn ká dáadáa má jẹ́ ọ̀pọ̀ ọwọ́ wá sí kó tán ní kọ̀ọ̀kan láṣẹ fún mi níta Nàbí sọ ni pé la tagdab àfáwà Ibn Rajab al-Hanbali wọ́n ní arákùnrin tó wá bá Ànábì tó béèrè ọ̀rọ̀ wọ́n ní Haritha ọmọ Kudama nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì lọ́dọ̀ Imam Ahmadu ẹ̀yìnbá Nàbí sọ fún arákùnrin pé má máa bínú wọ́n ní arákùnrin wa sọ pé fafakartu ó lóun wá ronú sí níta Nàbí sọ fún sallallahu alayhi wa sallam òun wá rí wípé innal ghadaba yajma'u sharra kullahu gbogbo tí ń jẹ́ àbúrú pátá nínú ìbínú nínú rẹ̀ ló wà. àdìfì bákan náà àrínú muwata Imam Malik ṣùgbọ́n mursalu ni kìí ṣe musannad bó ṣe kí ọ wá. nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi lọ́dọ̀ Imam Ahmadu kọ́lọ̀nkọ́ba nìkẹ́wọ̀n láti pàṣẹ Abdullah ibn Amr kọ́lọ̀nkọ́ba níyọnu sí annahu sa'ala an-nabiyya sallallahu alayhi wa sallam ó ló ń béèrè lọ́wọ́ Ànábì sallallahu alayhi wa sallam pé madha yuba'iduni min ghadabillahi azza wa jal irú iṣẹ́ wo ni mo lè ṣe léyìí tó ṣe pé Ọlọ́run ó wo iṣẹ́ mọ́ ńlá tí ó fi gbé mi jìnnà sí ìbínú Ọlọ́run ọba yìí ọba tó gbọ̀ngbọ́n Ànábì wa sọ fún pé la tagdab má ṣe máa bínú ni ìbínú ńlọ takété sí ńlọ jìnnà sí bọ́ọ̀ bá ti lè bínú ìwọ náà Ọlọ́run ọba yóò gbé ọ jìnnà sí ìbínú rẹ̀ hadith yìí hadithan hasan ni ó ṣe é lò dáadáa. Afawa Abdullahi ibn Mubarak kọ́lọ̀nkọ́ba nìkẹ́ àwọn kan lọ bá wọn sọ fún mi pé ijma' lana husna al-khuluq ohun tí ń jẹ́ ìwà yàrí látòkété délẹ̀ afẹ́kọ́ ọ̀rá bá ní sọ fi kalimatin nínú gbólóǹkan nítorí wàá sọ fún ni wípé tarkul ghadab kéèyàn ó fi ìbínú kéèyàn ó pátì kéèyàn ó má bínú kéèyàn ó gbé ìbínú kéèyàn ó gbé sọ́lẹ̀ wọ́n ní ìwà rẹ̀ irú tafsiru yìí lọ́dọ̀ Imam Ahmad kọ́lọ̀nkọ́ba nìkẹ́ wọn àtàfàwà Ishaq ibn Rahawayh gbogbo ní sọ wípé ohun tí ń jẹ́ husnul khuluq òun náà ní tarku al-ghadab kéèyàn pa ìbínú tì kéèyàn má bínú. kódà àfàwà Umar bin Abdulaziz ìtàwọn àfà àti wọn sọ wípé òun ló wà ní ipò khalifa ẹlẹ́ẹ̀karùn-ún kódà kò jẹ́ pé àsìkò rẹ̀ ó jìnnà sí ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí a ti ṣíwájú òun náà ń sọ́nà rẹ̀ wípé qad aflaha man usima anil hawa wal ghadabi wat tam'i ẹni ló ń bá kó yọ níbi nǹkan mẹ́ta kan onítọ̀hún ó ti jèrè
ó ti là ó ti ṣoríire kí láwọn wọn á làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún. ìkíní ẹni ọlọ́run bá kó yọ kó ń bi ìfẹ́ ẹnu tí èè máa lo ìfẹ́ ẹnu tí ìfẹ́ ẹnu èè máa dà láàmú eléyìí ti ṣoríire. ẹnì kejì ẹni tí ìbá máa bínú. ẹnì kẹta ẹni tí ọba yàwó bíà bí ṣe ń tàn mí eléyìí bí ṣe ń ro eléyìí òní ọmọ ro eléyìí gbóore ìlú pátápátá yóò fẹ́ kọjá títún nìkan. ẹni ọlọ́run bá là ń bi àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àfa wa Umar bin Abdulaziz wọn ló ní tán wọn ló ti ṣoríire ó ti jèrè. àfa wa Hasan al-Basri kọlọ̀ ń kó bá ní kẹ́ wọn àwọn náà ń sọ nípa àwọn nǹkan mẹ́rin kan wọ́n ní arba'un àwọn ìwà mẹ́rin kan ọ̀nbẹ man kunna fihi ẹ̀ńtà bá rí àwọn ìwà mẹ́rẹ̀ẹ̀rin lára rẹ̀ ẹni ọlọ́run bá ilé sàánú níbi àwọn ìwà mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́run bá ilé kọ́yọ asamahu Allahu minash shaitan fúnra ọlọ́run ló ti la onítọ̀hún kó ń bi ash-shaitan ẹni ẹ̀kọ́ kódà wa harramahu ala an-nar onítọ̀hún ọlọ́run ti ṣe wíwọ náà ọlọ́run ti ṣe léèwọ̀ fún onítọ̀hún. ẹnì kíní man malaka nafsahu inda ar-raghba ẹni ọlọ́run bá ní kó lè níkàpá ni lórí ojú kòkòrò rẹ̀ ẹni pé nígbà tí bá ń tàmà tí bá ń wo orí kan àbó mi tọ́lọ́run bá jẹ́ kó lè níkàpá lórí ẹ̀mí rẹ̀ nígbà tí bá ń sojú kòkòrò orí kan àbó mi. bákan náà war-rahabati nígbà tí ẹrù bá ń bà á tọ́lọ́run bá jẹ́ kó lè níkàpá lórí ẹ̀mí ara rẹ̀. bákan náà wash-shawa àtọ́lọ́run bá tún jẹ́ kó níkàpá lórí ẹ̀mí ara rẹ̀ níbi àwọn nǹkan yòdòyìn dín nǹkan àgbádùn. ibi tá à ń lọ gangan ni pé wal-ghadab ẹni ọlọ́run bá ní kó níkàpá lórí ẹ̀mí rẹ̀ lásìkò wà tí ìbínú bá dé irú ẹni báwọn ọlọ́run ti sọ kó lọ́wọ́ ash-shaitan wíwọ iná ó ti dèwọ̀ fún onítọ̀hún. tó bá ń sọ nípa ìbínú àdámọ̀kan ni léyìí tó ṣe pé ọlọ́run dá sára ẹnì kọ̀ọ̀kan wa nínú ọmọ ànábì ádámà kò sẹ́ni tí ìwà yìí tí ò sí ní ara rẹ̀. ìmọ̀ arúfù jáde ni látinú látàrí wípé ẹnìkan wùwà kan léyìí tó ṣe pé ìwà ń kọ́ tọ́nà síyàn bóyá lójú ìrìnàlẹ̀ yẹn ti rí pé wà ń wọ ọ̀tọ́nà ni àbí wà ń tiẹ̀ tọ́nà ṣùgbọ́n ọ̀nà tó gbà tí e gbé wá ọ̀nà tí e gbà tí e wù wá ó lè fa kí ìbínú kọ́ wá. so ilé ìní ẹyin ọ jẹ́ ní ti máa ń jẹ́ kí ìbínú kọ́ wá lára èèyàn bí ìbínú bá wá dé àbí ọ̀rọ̀ àwọn lárúbáwá wọ́n ní àkọ́kọ́ ìbínú wèrè ni ṣùgbọ́n nígbà tí ojú bá wá dá tán èèyàn wà dẹ́n tó ṣe wípé yóò máa kábàámà. ìbínú ìwà kan léyìí tó ṣe pé ó burú púpọ̀ látàrí wípé ẹni tí bá ń bínú kìí mọ nǹkan kan tí ń ṣe má. ẹni tí bá ń bínú lásìkò gbà tí ń bínú lọ́hùn kọ̀kọ̀ láti ṣépè léra rẹ̀ kọ̀kọ̀ láti gbé ọmọ rẹ̀ ṣépè kọ̀kọ̀ láti gbé dúkìá rẹ̀ láti lè bá gbé ṣépè. kódà ẹni tí bá ń bínú nígbà tí ìbínú tó bá fọn lójú tán ìyàwó rẹ̀ tó láǹfààní láti kọ̀ lẹ́ẹ̀mẹ́ta ó lè lóun kọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. ìpinnu àwọn okùnfà tí máa ń jẹ́ kí ìkọ̀ra ẹni sílẹ̀ kó ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láyà ò ní ìbínú ńlọ́jẹ́. ìbínú yìí bákan náà ó jẹ́ okùnfà kan léè tí máa ń jẹ́ kí ẹbí ọ̀rẹ́ tí máa ń jẹ́ kó tú okùn mọ̀lẹ́bí a máa já láti pàṣẹ ìbínú. láti pàṣẹ ìbínú yìí bákan náà oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tàbáwọn gbólóhùn tàbáwọn ìwà èyí tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe léèwọ̀ fún wa látara àbínú gbogbo àwọn gbólóhùn tí ọ̀dà ìwà tí ọ̀dà a máa ti bẹ̀ jáde. láti pàṣẹ bẹ́ẹ̀ èébú yóò jáde ìjà yóò ti bẹ̀ jáde látàrí kíni látàrí ìbínú. látàrí ìbínú èèyàn a máa gbé ọmọ èèyàn ó gbé ṣépè tọ́jú pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ńlọ ya ìyàkuyà lọ́jọ́ tòní kò sí ní tọ́fà èpè tí òbí rẹ̀ tó gbéṣẹ́ níjọ́ tí inú ń bẹ iná lọ́fà. ìkànnì àwọn bàbá wa nú ẹ̀sìn wọ́n ní ìyá kan wọ́n ní bọ́mọ rẹ̀ wí ọmọ ń bí ìyá rẹ̀ nú ìyá rẹ̀ gbé ṣépè nígbà tí ìyá ń gbé ṣépè báyìí ẹnìkan sì ń kọjá lọ lẹ́kùlé ó sì ní àmì o àmì o àmì o ìta tí ó bójú wò báyìí wọn ọ̀rẹ́ nìkan kan tó sọ tí wọn ọ̀rẹ́ tó ṣe àmì má wọ́n sì ní ọmọ náà kèétí ìjéèyàn kódà tí di àsìkò tí a wà nínú rẹ̀ yìí. yẹn ni pé ìbínú kọ̀mọ̀pọ́lọ́ òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ náà làwọn Yorùbá fi sọ pé ẹni tí bá sáà ń bínú kọ́mọ̀ wulẹ̀ sọ pé òun ó ṣiṣẹ́ torí pé gbogbo iṣẹ́ tó bá ṣe gbogbo ohun tó bá kójọ látijọ́ títí ń ṣiṣẹ́ ètò fàárọ̀ ṣe ètò fọ̀sán ṣe ètò falẹ̀ ṣe níjọ́ bá bínú lẹ́ẹ̀kan báyìí níjọ́ náà ni ó pa gbogbo nǹkan níjọ́ náà ni ó ba gbogbo ẹ̀ pátápátá níjọ́ náà ni ó bàjẹ́. kí wàá ní okùnfà ìbínú
àwọn okùnfà àwọn tí máa ń ṣe okùnfà ìbínú lóríṣiríṣi ni látàrí wípé àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dáná àdámọ́ wa ó yàtọ̀ síra wa àti pé a máa ń gba ọ̀rọ̀ mọ́ra jura wa lọ ìdí nìtọ́ fi jẹ́ pé àwọn okùnfà tí máa ń fa ìbínú oríṣiríṣi ni. nínú àwọn nǹkan tí máa ń fa àsọ̀kọ̀rẹ́yà kí máa fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ ẹni tó ń fi ṣe yẹ̀yẹ́ hàn ẹni tó ń mú ṣeré hàn láti pàṣẹ ìmúṣeré ìfinisí yẹ̀yẹ́ yóò fà kó nítọ̀hún yóò fà kó bínú. ọ̀rọ̀ yìí sísọ lọ́ra àwọn nǹkan tí máa ń fa ìbínú ni ẹni tí ò sí ń bẹ̀ tọ́ǹpẹ́ tó bá wà ń bí ọ̀rọ̀ tó sọ kò ní í tẹ́ lọ́rùn kò ní í dùn máa nínú kọ́ ọmọ wa sọ̀rọ̀ nígbà tí ò sí ń bẹ̀ tó bá gbọ́ yóò bínú kódà ó tún lè bọ́ ọ̀jà lé lórí. láwọn tí máa ń fa ìbínú bákan náà musahabatul ashrar máa bá wọn ẹni ibú máa bá wọn rìn máa bá wọn ṣọ̀rẹ́ pé so ní pàtàkì lẹ́ni tí ò bá ní làákàyè tí bá ń bá wọn ẹni ibú tí bá ń bá wọn rìn tí bá ń bá wọn ṣọ̀rẹ́ yóò máa gbọ́ lẹ́nu ọ̀nà kan ní wọn pé àná láàzúrò àlàmàkúrò ẹ bá sa ìdásí báyìí èmi ò láti ẹ̀mára kankan èyí ti fọ́jú gbogbo ẹ̀kọ́ tí gbogbo ẹ̀ ó ti dàrú tá a pòpọ̀ gbogbogbogbogbogbogbò tí gbogbo rẹ̀ ó ti dàrú oní àròpọ̀rọ̀ tó dáa ìṣesí tó dáa yóò rò pé ní láti pàṣẹ bẹ́ẹ̀ oní máa bínú lè adìnà ṣẹ́yìn nítorí nǹkan kan tí ò tiẹ̀ lásù sí rárá. rárá tí mo tún máa ń fa kí ìbínú kó ṣẹlẹ̀ al-kibru wal-'ujbu bin-nafsi mọ́tòmọ́tò ìjọra ẹni lójú ìgbéraga eléyìí náà tún máa fa kí kẹ́dà kó bínú. nínú ẹ̀ náà bákan náà al-jidal àríyànjiyàn òun náà máa fà á àṣẹ ìdí ní pàtàkì tọ́lọ́wọ́n bá tó fi kọ̀ fún alálàájì pé ẹ̀ ń bá ti fẹ́ ṣiṣẹ́ hajj o fala rafatha wala fusuqa wala jidala fil hajj ọlọ́ni ọ̀rọ̀ àlùfànṣá àbí ìbómiàní ló pọ̀ ìwà pòkì àríyànjiyàn ọlọ́ni kò gbọdọ̀ wáyé lọ́dẹ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ hajj. lára àwọn okùnfà títún máa ń fa eléyìí náà bákan náà al-mushahatu fil bay' wa shira' ọ̀fẹ́ ìtajà èmi náà fẹ́ rajà lọ́rẹ̀ iye báyìí lọ fẹ́ tà á ń wá na níye báyìí látàrí pé à ń na níye tí ó bí òun gan òrí rà báwọn láti ibi tó ti lọ rà wá nínú oko lọ́hùn so ẹ̀yin náà tún máa fa kẹ́dà kó bínú àtàwọn okùnfà míì náà léyìí tó ṣe pé àǹfààní ò sí fún wa láti kà tán. kí wàá ní ọ̀nà àbáyọ kú òǹbí ìbínú oògùn wo la fẹ́ lò tá a fi ní máa bínú. ìkíní àwọn oògùn tí a lò ní wípé at-tafakkur fil akhbar al-waridati a ronú sí àwọn ahadith àbí àwọn àyà èyí tó wá tọ́nà bá fi ń sọ nípa ọlá tí ń bẹ fún kéèyàn ò gbé ìbínú mì kéèyàn ọ̀dí alámù kúrò kéèyàn ò ṣe sùúrù kéèyàn ò ní faradà. nínú ẹni àyà tí mo kà lẹ́ẹ̀kan ọlọ́run sọ nípa àwọn tí ó wà àlùjánnà onídẹ̀ra ó ní wal kadhimina al-ghayz àtàwọn tó ṣe pé wọ́n máa ń gbé ìbínú mì àwọn tó ṣe pé wọ́n máa ń ṣe àmójúkúrò fáwọn tí wọ́n bá ṣẹ̀ wọ́n. yàtọ̀ sí yẹn nínú hadith èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ Mu'adh ọmọ Anas al-Juhani kọ́lọ̀nkọ́ba níyọnu sí olójúṣe ọlọ́run bá sọ pé man katama ghaydan wa huwa yastati'u an yunfidhahu da'ahu Allahu yawma al-qiyamati ala ru'usi al-khalaiqi hatta yukhayyirahu fi ayyi al-hur sha'a. àníbi sọ pé ẹni tó bá pa ìbínú mara ìbínú yìí tó bá fẹ́ ẹni tó sa ìdásí tó bá fẹ́ jẹ́ńyà ó ní kápá ni lórí àti jẹ́ńyà ó láǹfààní àti lo ìbínú kó sì bínú délẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ọ̀pá mara irú ẹni báyìí tó bá dijọ́ ògbìn dàlùkìámà ọlọ́run wọn dà pé láàrin gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run wàá sálẹ́sà pé èwo lọ fẹ́ nu àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ àwọn obìnrin àlùjánnà èwo lọ fẹ́ nu wọn yá máa ṣẹ̀ṣá rẹ̀ ká máa tẹ̀lé lọ sínú ọgbà àlùjánnà onídàra. hadithi yìí Imam Muhammad wa Tirmidhi àwọn méjì náà jọ gba hadithi wa kódà hadithun hasan in hadithin. nínú àwọn ọ̀nà àbáyọ bákan náà an yukhawwifa nafsahu 'iqab Allah ìrètò fẹ́ bínú sẹ́ńtọ́sì ọ̀ wọ́n náà máa fi ìbínú ọlọ́run máa fi dẹ́rù bara rẹ pé ọlọ́run tó mà sí dá mi èmi náà mà sí máa sẹ́ ẹ̀ ọlọ́run á sì máa tọrọ àforíjì àmójúkúrò lọ́dọ̀ ọlọ́run wá wo tẹ́lẹ̀yìn náà mẹ́ntì ó wà tí ò dá sí ọ kò wẹlẹ́yìn kò má fi bínú àníkọ́ máa sọ wípé qudratullahi alayya a'zamu agbára ọlọ́run lágbára pọ̀ lórí mi tí n bá sọ pé kí n bínú sẹ́ni mo ṣe fẹ́ bínú sí yìí tó bá di jẹ́ ògbéǹde àlùkìyámà ńkọ́ tọ́lọ̀ náà bá bínú sẹ́mi náà ńkọ́ ọ̀nà ìbò mo fẹ́ gbégbà àti ẹ̀rí kanú hadith al-qudusi
wọ́n lọ́wọ́ bá sọ pé yabna ádámà udhkurni indal ghadab ìrẹ́ ọmọ ànábì ádámà gbogbo àtọ́ bá ti fẹ́ bínú máa rántí èmi ọlọ́run ọba o adhkuruka hina aghdab kémi ní o lè bá rántí rẹ níjọ́ tí wọn náà bá ṣẹ̀ tó yẹ kí n bínú sí ọ wala amhakuka kí má bàa pọ́ rẹ́ yẹn nígbà tó ọlọ́run tó ń bá fẹ́ bínú. yẹn ni pé náà àwọn ọ̀nà àbáyọ ni wípé ká máa rántí wípé ìyà ọlọ́run lágbára pọ̀ o ọlọ́run ọba lágbára ni o látàrí báyìí èèyàn fi ní lè bínú. nínú àwọn ọ̀nà àbáyọ bákan náà an yatafakara fi qubuhi suwarihi athna al-ghadab ìgbà tó ń bá ń bínú yín rò pé ọmọ bó ṣe rí wọn náà ronú sí bó ṣe rí lásìgbà tó ń bá ń bínú lọ́wọ́ ò ní jọ wèrè ò ní jasímí bí ajá àdìgbòlógé bẹ́ẹ̀ lèèyàn ṣe máa ń rí lásìgbà tí yàn bá ń bínú lọ́wọ́ ojú ọ̀wà pọ́n bí ẹ̀rẹ̀ iná gbogbo kásán yóò wá yóò dìde ní gbogbo ọrùn ìwíkúwí yóò máa tẹnu rẹ̀ jáde ò ní máa tó wí má ronú sí bó ṣe wà lásìgbà tó ń bá ń bínú lọ́wọ́ láti pàṣẹ bẹ́ẹ̀ ẹ̀yin òfin nílé bínú má. kò tó wá rántí wípé látàrí pò ń bínú ìkànnù àwọn ìwà táwọn ànábì ọlọ́run ti ń lòdì sí ìkànnù rẹ̀ ńlẹ̀ ń tó ń wọ̀n òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀kọ́ tá a rí lára ànábì ni wípé ànábì a máa pa ìbínú mára ànábì ìbínú. Anas bin Malik ọdún 10 ló ṣe lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láàrin ọdún 10 ẹ̀wáhùn Anas lóhun ò ṣe nǹkan kan rí kánibí a sọ wípé kílé tó fi ṣe báyìí òun ò sì sáláì ṣe nǹkan kan rí kánibí wa sọ pé kí ni òjì ò ṣe báyìí kódà báwọn yàrá tó fẹ́ bá wí ànábì ni àkàndàrà ni ẹ̀fílẹ̀ àkọọ́lẹ̀ ọlọ́run tọ́lọ́run ti ní yọ́ ṣẹlẹ̀ ilé tó ṣẹlẹ̀ yẹn ni wípé káfí ìwàjọ ànábì wa àtàwọn ànábì ọlọ́run yòókù léyìí tó ṣe pé wọn kì í máa bínú gbórógbó. màmá Aisha radiyallahu anha wọn lànà bí ọ̀fọwọ́ rẹ̀ na ìyàwó àbọ́mọ àbẹ̀rúrí àyàfi tó bá jẹ́ pàwọn yẹn bá rọ́ọ̀lù okùn ọlọ́run nígbà náà ànábì ó wá bínú. ẹ wá ní ẹ jẹ́ ká fi ìṣesí ju ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam látàrí pé ká má bàjẹ́ ẹni tí yóò máa bínú. nínú àwọn oògùn èyí tá a tún lè lò ní wípé gbogbo tó bá ti rí ní tó ń bí ọ nínú pátá gbólò a'udhu billahi minash shaitani rajim jọ jáde lẹ́nu rẹ torí pé èṣù òun ló fa ìbínú tó bá ti léwu pẹ̀lú ògbọ́lọ́ yóò jìnà sí ọ. wọ́n ní arákùnrin méjì kánà wọn sàbẹ wọ́n ń búra wọn níjọ́ kan ẹnìkan nú wọn ojú ẹ̀ wá pọ́n bí ẹ̀rẹ̀ ná kásán ó ti dìde lọ́rùn rẹ̀ wọ́n lé ànábì wa ni gbólò nǹkan sì ń bẹ o tàbí pọ́lọ́ ń fún mi mọ́ o tó bá wí gbólò náà ogbon tí ń jẹ́ kójú rẹ̀ ọpọ́n tí kásán rẹ̀ ọrùn rẹ̀ ti fi ń dìde hàn yóò sì lọ́ọ̀lẹ̀ ànábì ni ẹ sọ fún kó ṣe a'udhu billahi minash shaitanir rajim. nínú àwọn tá a tún lè ṣe ìrẹ́tọ̀ ń bá ń bínú lọ́wọ́ lọ́ọ́ ṣe àlùwàlá látàrí pé ó ṣe àlùwàlá àṣetán àti bínú òní àti dáa òní náà ni máa ń fa kéèyàn bínú tó bá ti ṣe àlùwàlá pẹ̀lú ògọ́lọ́hùn inú rẹ̀ ọ̀rọ̀ lẹ̀. nínú àwọn ọ̀nà àbáyọ bákan náà tó ń bá ń bínú lọ́wọ́ yí ìṣesí rẹ̀ yí padà ẹni pé tó bá wà nínú àrò ìjókòó táyé pé lórí ìjókòó ló sì wà tínú fi ń bí ọ fẹ̀gbẹ́lélẹ̀. àwọn àfáà wa sọ nípa hikma ètè yìí ó fi jókòó lásìkò àti àbá ń bí lọ́wọ́ wọ́n lọ́ra hikma ni wípé èyí ó fi rántí pé àti ibi ilẹ̀ lọ́lọ́run mà ti dá mi kí mo fẹ́ máa bínú sí ibi nílẹ̀ ibẹ̀ ní wọ̀sùn. eléyìí jẹ́ náà àwọn ọ̀nà àbáyọ ètí èèyàn fi lè bọ́ kúrò níbi ìbínú afẹ́lọ́wọ́ bá fi bẹ̀ ọlọ́run àfi ọ̀kan sọ rẹ̀ àfi bẹ́ẹ̀ àwọn ìwà tó dáa èyí sẹ̀rí Islam tó ṣe á lójúlọ́yìn láti wò ọlọ́run fún aláwọn ìwà náà wò àwọn ìwà tí ọ̀dà ọlọ́run gbé àjìnà sí gbáwa náà jìnà sí ṣèwá lọ́mọ àlùjánnà ọlọ́run mẹ́ṣẹ̀wá ní ọmọ náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. jazakumullahu khairan ọlọ́mọ wa san àwọn stars wa Abdulrahman ọlálẹ́kan Muhammadu Awwal ní ẹ̀san olóore lórí ìdánilẹ́kọ̀ọ́ èyí tí wọ́n fún ní ẹ̀tọ́ rẹ̀ yìí kọ́nà ọba lẹ́kẹ́ ọlá kó fi sínú màláfíà sanáàtì wọn tó sì jẹ́ kó wúlò fún gbogbo àwọn tí a gbọ́ ó ní a ti gbọ́ yìí kí a fi ìbínú kí a fi sílẹ̀ àwọn tí wọ́n sì ní kí a mú sàlógún nígbà tí ìbínú bá dé ká gbìyànjú láti jìnnà sí tó bá ṣe pé èèyàn ṣe ń darapọ̀ mọ́ wa ní inú ilé náà. Assalamu alaikum. ẹ jìnnà sí rédíò yín àbíkẹ́ yín lẹ̀ pátápátá ká lè jọ gbọ́ra wáyé. àti jìnnà sí. náà. tí mo fẹ́ bí ìyá tó ń bínú àgbàwà tí ń bínú tí kò tọ́kan wá tí wọ́n ń gbọmọ wọn sí pé yẹn náà wà sí ìṣẹ́. ó ní ìyá tí ń bínú àti bàbá tó ń bínú sí tí wọ́n ń ṣépè fún ọmọ
tí ó sì tọkàn wọn wá sínú òkè bẹ́ẹ̀ náà só lè di tí ó mú ọmọ. ó lè mú ọmọ èpè wo ní kò ní tọkàn wá so kẹ́kẹ́ àwọn àdúgbò kò tọkàn wá orí ahọ́n ni tí màláíkà bá sàmì sí ọ̀sẹ̀ náà nìyẹn kéèyàn má ṣe ọ́ èpè fọ́mọ rẹ̀ rárá àti rárá kéèyàn má sì ṣépè fọ́mọ ọlọ́mọ kéèyàn bẹ̀rù Ọlọ́run kò ṣépè tí ò ní ṣe o. wà á yóò sọ tó la láti bo ara ń sọ̀rọ̀. wọ́n sì lè sọ̀rọ̀ láti olódó. náà kí ni ìbéèrè yín. ẹjọ́ nínú sọ́láṣí pápọ̀ Ọlọ́run sọ̀rọ̀ nípa tí ẹ bá fẹ́ yáwó àti tí ẹ bá fẹ́ ẹlẹ́rìí. ìwé tí èèyàn á máa kọ yẹn ta ló máa mú dání. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì ni pé kí ni tó fi lè dé ní Islam tó fi jẹ́ pé èèyàn fi wá mẹ́rin. naam Ọlọ́run san yín lẹ́san rẹ̀ Sheikh Abdulrahman. Ọlọ́run bá yóò san yín ní ẹ̀san olóore. Tá a bá jọ jára wa lówó gẹ́gẹ́ bí Kùránì bó ṣe ṣe àlàyé rẹ̀ ẹnì kìíní ò ní ìwé lọ́wọ́ ẹnì kejì òun náà lówó lọ́wọ́ kí ni ìbéèrè wọn lẹ́ẹ̀kejì. kí ló kìíní lè ṣe láàfin lè nà. ó yẹ ká ṣe sùúrù púpọ̀ lórí obìnrin àwọn ìgbésẹ̀ mẹ́rin tọ́lọ̀ ní ká gbé nu Kùránì ẹ̀jẹ̀ á gbé tábà gbé tọ́ba tán ìgbà yẹn ni ká wà nà tábà wà nà dọ́rọ̀bà gẹ́rọ̀ naam wa aleykum salaam tó lọ. wọ́n ń tẹ̀sùbá àlùfáà lórí irun ọ̀ràn yẹn ṣé ọkàn dandan ni àbí a lè máa fà á lọ tá a bá ti ń jáde kó nu mọ́sálásí. tẹ̀sùbá àlùfáà ohun tí èèyàn ó ṣe ni pé askar o lè fọwọ́ rẹ o lè fi ṣe askar subhanallah 33 alhamdulillah 33 la ilaha illallah Allahu akbar 33 ṣùgbọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa fa tẹ̀sùbá káàkiri yẹn ìyẹn kò lẹ́rìí kankan ọ̀hún sálámà tán ṣe àṣkárì tá ọba jásíkójú kan o lè máa ṣe lọ wọn omútẹ̀sùbá dání ò ń lò tí ìbá ti jásí pé ti ṣe àárí mi kò sí tọ́ta kò ní ṣẹ̀ríà tọ́lá wàhálà. wọ́n ń tẹ̀sùbá gbígbé kọ́rùn nínú àwọn àdádálẹ̀ tó yẹ kó ń kálukú jìnnà sí ni o àti gbogbo àwọn tí ọba jẹmọ́ ibi báyìí ni a dúró sí pẹ̀lú ìyọ̀ǹda ti ọba Allah kọ́nà ọba àlekíọ́lá wọ́n sọ wa pàdé ní ọjọ́ mẹ́jọ ẹni tí ó ń jẹ́ kí ẹ máa gbọ́ wa kétékété àwọn náà ni broda Adéyẹmí Hamzat kọ́nà ọba àlekíọ́lá wa sàlékún àgbéga dáadáa fún wọn ẹni tó jẹ́ olóòtú wa Alhaji Toyiru Abọ́ládé Imam èmi ọmọ yín nínú Islam Iskil Hamza yẹn yẹn ṣe máa sálámà.